Ẹnikẹ́ ẹ̀yà yín wọlé sókè. Ọdún Ìyálájé ẹ káàbọ̀. Mo rò pé ẹrí bá ti ṣe ta lákọ̀ọ́kọ́. Àwọn èèyàn yín tó kù dà. Àwọn èèyàn ló ti wọlé. Wọ́n kọ́ kí yín kú oríire náà. Ẹ kọ́kọ́ fún wa ní 5,000 owó fáìnì yín. Tálẹ̀ sọ fún. Ẹnà wọn sẹ̀ńtẹ̀ sọ fún. Àlẹ́ ẹ̀sùn wọn tẹ̀sẹ̀ sọ fún lèmi ìtẹ̀débì ẹ̀ náà sí. Kálẹ̀. Gbogbo ìṣòdodo ẹ̀ṣẹ̀ ní o. Madam Elizabeth Sidika tàbí. A gba ìkúnlẹ̀ mẹ́ta lọ́wọ́ yín. Ọkọ yín dànù number 1. Ẹ san another 10,000 àbí kí n rẹ́ǹtì ọkọ fún yín. Péré. Péré. Ṣé máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín? Ó ti dé o. Òjíṣẹ́ Ó Ọlọ́run. ní ìwà bẹ́ẹ̀ o. Kó o lè yọjú náà mo fi ti ẹni mọ̀ ń ṣe o. Àṣàkọ o. Sẹ́mọ̀ wọ́n ní kò sí àpọ́nlé fẹ́bí tí ò lólórí. Bẹ́ẹ̀ náà lẹ́yìn obìnrin wa náà. Tẹ́ bá fẹ́ joyè, a gbọ́dọ̀ máa rí àwọn ọkọ yín. Ìyẹn ló máa fi hàn pé ẹ wà déédéé, ẹ wà responsible. A máa ju yín ṣe. Ìkúnlẹ̀ mẹ́ta tí mo fẹ́ gbà lọ́wọ́ yín. Àkọ́kọ́, ọba Ọlákùlẹ́yìn Ìgè, ọba tí fọba jẹ, the imperial majesty, kọ́lá jẹ́ mi bàbá ọgbọ́n fún ọ. Ẹbí tó bá ń ṣe kábíyèsí o. Ẹbí tí ìjẹ́ àkèyà. Wọ́n sọ fún yín ní alákọ̀ọ́kọ́ tẹ́kọ̀ọ́dọ̀ nìyẹn. Ẹ̀yin ọkùnrin lẹ́ẹ̀dọ̀bálẹ̀, ẹ̀yin obìnrin ẹ kúnlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, sórí ọjọ́ jẹ́ ń pẹ́ lómi. Ẹlẹ́ẹ̀kejì, tẹ́ bá tún máa kúnlẹ̀ fún gbogbo baálẹ̀ àti ọrùn lẹ̀kẹ̀ olóyè tó wà ń bì. Ẹnì kára ó lé o. Ara ó lé o. Torí pé ẹ náà fẹ́ darapọ̀ mọ́ wọn lónìí. Àwọn náà wà dá yín lóhùn pé ara ò ní lè yé o. Bára ò ṣe ni àwa náà kọ́ lọ́hùn ní fara nẹ́yìn. Àṣẹ. Ní báyìí, ìkúnlẹ̀ alákọ̀ọ́kọ́ ti bàbá wa Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn ọ̀yá o. Ẹsẹ̀ Kábíyèsí o. Bàbá ní yóò dà fún yín. Ọba ní yóò rọ̀ yín lọ́rùn. Àṣẹ. Wọ́n lẹ̀ ní sóyè yẹ o. Àṣẹ o. Ẹ dìde. Ìkúnlẹ̀ ẹlẹ́ẹ̀kejì fún gbogbo baálẹ̀ tó wà ń kalẹ̀ àtàwọn olóyè tẹ́ ẹ náà fẹ́ darapọ̀ mọ́ lónìí. Ẹ kúnlẹ̀ ẹ wà ní kára ó lé o. Ọ̀yá o. Kára ó lé o.
wọ́n lára òní níyìn o. Àṣẹ. Wọ́n lè ní mọ̀ nira. Àṣẹ. Ẹ̀yin tẹ́ tẹ̀lé Madam wa ẹ dìde. Madam nìkan ni kó wà ń kúnlẹ̀. Wàá mọ̀ bọ́yá ẹ kájú ẹ̀ báyìí. Ṣé ẹ kájú ẹ̀? Torí báwo ọ̀kájú lù yíya ní ọ̀yà o. Sẹ́rí kí n tó lè fi ó dìde lórí ìkúnlẹ̀ yẹn. Owó ni. Wọ́n gba 50,000 péré. Ó dẹ̀ lọ́nu, ó lè ṣe é jóye. Owó tẹ́ǹtì lásán tẹ́ gbà ojú bá lọ. Kámọ́ ti sanwó màálù 450. Àbọ̀ rò pé mi ìmọ̀ gbá ọlọ́ra ni. Kí ni ó gbé dìde? Owó ni yóò gbé dìde. Owó Sídìkàtù máa kúnlẹ̀. Owó ni yóò gbé dìde. Ọ̀tún Ìyálájé máa kúnlẹ̀ o. Owó ni yóò gbé dìde. Kí ni yóò gbé dìde? Owó ni yóò gbé dìde. Kí ni yóò gbé dìde? owó ni ó gbé dìde. Ọ̀tún Ìyálájé máa kúnlẹ̀ o. Owó ni yóò gbé dìde. Sídìkàtù máa kúnlẹ̀ o. Owó ni ó gbé dìde. Ọ̀tún Ìyálájé máa kúnlẹ̀ o. Owó ni ó láòlà. Láàbò wáta. Ilá bìlá ìlà sí. Ẹ bá ń gbé tray yẹn fún Madam. Madam, ẹ kọ́kọ́ mú 2,000 sínú àwo yẹn ni. Ẹ wá gbà lọ. Ẹ máa bọ̀ ní. Ẹ kọjú sí àwọn èèyàn yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá ìyá ìwà, ẹ bá náwó sí báyìí. Ẹni lórí oyè tí Sídíkàtù jẹ yìí o. Ọlọ́run má jẹ́ ó lò ṣúẹ́ṣúẹ́ o. Ọlọ́run má jẹ́ ó lò ṣúẹ́ṣúẹ́ o. Kẹ́mi rè ogún o. Ìwọ tó bá wá ń fẹ́ kẹ́mi rè ogún lórí oyè tó jẹ yìí. Wọ́n bá dáwọ́ sí kó pé 40,000 péré. Máa wojú àwọn tó ń fẹ́ kí ẹ̀mí rí ogún lórí oyè tó jẹ lónìí yìí o. Máa wojú wọn o. Kábíyèsí o. Máa wojú wọn o. Sọ́dọ̀ tó fowó gidi bẹ̀. Àmùlà méjì, ẹran méjì, tébù wọ̀tà kan. Àwọn tó fowó kékeré bẹ̀, àmùlà kan, ẹran kan, pure water kan. Ẹ dá wọn lóhùn. Down. Owó ẹ̀mí gógó ní Kọ́lá ń jẹ́ bẹ̀rẹ̀ ogún o. Kọ́mọ́dé ṣúẹ́ṣúẹ́ o. Ogun ẹmú ẹ̀dẹ́ kò ní jẹ́ tiẹ̀ o. Wọ́n léwé tí wọ́n fi hàn lórí. Wọ́n lò ní dolóyè tí ọmọ ṣàlẹ̀ kiri àdúgbò. Ọlá ìyá àti bàbá tẹ̀ tara wọn jáde. Ọlá láólà alákòóta. Ìyá olóyè. Ẹsẹ̀ díẹ̀. Ẹ kì bọ ibi abẹ́ gèlè yẹn dáadáa. Ṣé ẹ rí ewé yẹn? Ìtẹ́lẹ̀ àpótí rẹ̀ ni ojú ọwà òpin èéfín ṣeré o. Gbígbé yẹn lọ Mẹ́kà tí ò ra aṣọ ara mi. Kí ló lọ sí? Ẹ ń bá lọ Mẹ́kà tó bá dé aṣọ ara mi yẹn bó tún 30 ọdún láyé aṣọ yẹn náà wọ́n fi sí wọn. Bí ewé àkókò ìṣerí nínú òwe olóyè. Oyè àmọ́ríò bó tiẹ̀ fún mi ní nǹkan kan kó béèrè. Èkejì wọ́n wà mọ́ bọ̀ báyìí.
Wọ́n wà bá kábíyèsí ya fọ́tò. Ìmọ̀ yìí fún mi sí ìjárùmọ́. Wọ́n bọ̀ báyìí. Ní òkè. Mo ti rí ẹ̀mí náà ti rí pé èdè olólè ń sọ. Ganda. Ta ló ń gbà àdáni náà? Sáwọn náà. Ta ló gba tẹ̀kan? 10,000. Ẹ jẹ́ rí náà. Ẹ má fi búrẹ́dì kó lẹ́nu ọ̀dọ́. Pásítọ̀ ni mo ti jẹ́nu owó òjò o. Mo ti jẹ́nu owó òjò o. Kí ni? Mo mọ̀ mo ti jẹ́nu owó òjò. 10,000 ní. Ọ̀dà ẹ̀wà jẹ́ mi. Ẹ̀bẹ̀ kò pọ́sibú. Kò sọ́kà níbi kéèyàn kọ́sẹ́ kọ́mọ́gbà sí kó kọ́sẹ́ kọ́mọ́sẹ̀ fúri lọ. Ẹ tún ṣe kábíyèsí f'Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Baálẹ̀ Mọ́kọ́lá. Ẹ ṣe kára ó lè fún Baálẹ̀ Mọ́kọ́lá o. Mo fẹ́ fi kò ṣe gbolé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n wọ́n á rò pé tí n bá fi kò ṣe gbolé ń bí, tá a bá dọ́dọ̀ aláàtà, wọ́n mọ̀ kóòtù wa. Níjọ́ ẹ lọ Mọ́kọ́lá ẹ̀ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. Ó dẹ̀ yà mí lẹ́nu pé baálẹ̀ ológun ẹrú dúró lẹ́wà wọ́n wà lórí ìjókòó. Ẹ̀yin lẹ ránṣẹ́ pé Olúbàdàn ẹ wá bẹ̀rẹ̀ program Olúbàdàn tó dé. Baálẹ̀ Mọ́kọ́lá ẹ gbé tírì lọ gba fáìnì wa. Ẹ sọ fáìnì Olúbàdàn ẹ bẹ̀rẹ̀ program Olúbàdàn tó dé. Ẹsẹ̀ kábíyèsí o. Wọ́n pè ìsà. Baálẹ̀ Mọ́kọ́lá ẹ mọ tó yẹ Olúbàdàn o torí ẹ ti ṣàfojúdi o. Ẹ ṣàánú baálẹ̀ o. Ṣàfojúdi. Ẹ ṣàánú baálẹ̀ o. Ikọ́ mi jáde. Babalájé náà. Àbọ̀ Olúbàdàn lè bá mi. Babalájé. Sà. Mama Palace. Very few in the palace. Yes. Afaramọ́. Baálẹ̀ Mọ́kọ́lá ẹ̀ńdó Olúbàdàn dúró. Ó fẹ́ kó pọ̀ ní. Àwọn fẹ́ kó pọ̀ ní. Ó máa gbọ́ wọ́n ti wọ́nú bẹ́ẹ̀ lọ. Ẹgbàǹda ó lè pọ̀. Wọ́n ní ẹgbàǹda. Inú náà lọ rí
téèyàn bá ti joyè Ìbàdàn èèyàn máa ń ṣe sùúrù, èèyàn máa ń ṣe jẹ́jẹ́ ni, èèyàn máa ń ṣọ́ ìwà wù ni, torí pé bá a ṣe le tó ń bàdàn àfẹ́ jàgídíjàgan. Ẹ̀yin olóyè ìyàdẹ̀fẹ́ kẹ́ ẹ máa ṣojú Olúbàdàn ní gbogbo Mọ́kọ́lá. Baálẹ̀ Mọ́kọ́lá ni aṣojú Olúbàdàn. Baálẹ̀ Mọ́kọ́lá ló sọ fún Olúbàdàn wípé ẹ tó lẹ́ni téèyàn fún lóyè. Baálẹ̀ Mọ́kọ́lá ló sọ fún Olúbàdàn tó kà yín yẹ lọ́dọ̀ Olúbàdàn tán fi fún yín lóyè. Ìwà tán rí mọ́ yín tán fi fún yín lóyè Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín. Ẹ jẹ́ kí wà dáadáa yẹn ẹ jẹ́ kó lékún. Látòní lọ inú yóò máa dùn pé ètò yìí nínú. Amóye òṣìṣẹ́.